Bàbá tó ń sọ fọ́mọ pé kò ní dá fún, àtìyá tó ń sọ fọ́mọ wípé lòṣì ní. Ẹ̀yin lẹ̀ ń ṣàdúrà pé kọ́mọ ò sànjọ́, tọ́mọ bá ṣẹ̀yìn o ẹ̀mẹ́gbà kẹba wí, nítorí tó bá yọ̀ lòṣì kò mọ̀ ní sànjọ́, kò mọ̀ ní sànjọ́, kò mọ̀ ní sànjọ́ o, nítorí tó bá yọ̀ lòṣì kò mọ̀ ní sànjọ́. Bàbá tó ń sọ fọ́mọ orí rẹ̀ dàrú, àtìyá tó ń sọ fọ́mọ wípé wèrè ní. Ẹ̀yin lẹ̀ ń ṣàdúrà pé kọ́mọ ó yanjú, tọ́mọ bá ṣẹ̀yìn o ẹ̀mẹ́gbà kẹba wí. Wèrè dùn wò lọ́jà kò ṣe bí lọ́mọ, kò ṣe bí lọ́mọ, kò ṣe bí lọ́mọ o. Wèrè dùn wò lọ́jà kò ṣe bí lọ́mọ. Má ṣe gbẹ̀gbà sókè láti nà ìyàwó lójú ọmọ, má ṣe gbé bàtà sókè fínà ọkọ rẹ. Tọ́mọ bá ń jà lóde ta ló fi ìyẹn jọ, ìṣẹ̀lẹ̀ ló gbé lóde òbí ló fi jọ. Bàbá ló ń fi jọ, ìyá ló ń fi jọ o, ìṣẹ̀lẹ̀ ló gbé lóde òbí ló fi jọ. Charity begins at home, children be what you make them. Ìṣẹ̀lẹ̀ ló gbé lóde bàbá ló fi jọ. Charity begins at home, children be what you make them. Ìṣẹ̀lẹ̀ ló gbé lóde ìyá ló fi jọ. Àwọn ọmọ táwa ń bí onímọ̀ ni wọ́n, àwọn ọmọ táwa ń bí ọlọ́lá ni wọ́n, àwọn ọmọ tẹ̀yìn bí onímọ̀ ni wọ́n, àwọn ọmọ tẹ̀yìn bí ọlọ́lá ni wọ́n. Ẹni tó ń wà mímọ́ ṣoríire láyé, àríkọ́ṣe ló jẹ́ orílẹ̀-èdè wọn, orílẹ̀-èdè wọn, orílẹ̀-èdè wọn o. Àríkọ́ṣe ló jẹ́ orílẹ̀-èdè wọn. Orí rẹ̀ á kalẹ̀ o pẹ̀lú àwọn ẹbí, alówó ara mọ́tò akọ̀lé tó yanjú. Ẹni tó ń wà mímọ́ ṣoríire lọ́run, ká ṣoríire láyé, ká ṣoríire lọ́run o. Ẹni tó ń wà mímọ́ ṣoríire lọ́run. Àdúrà táwọn òbí ṣe fún wa gbà, àdúrà táwọn ọmọ ṣe fún wa gbà, àdúrà táwọn ẹbí ṣe fún wa gbà, àdúrà tá ń ṣe kọ́lọ́hún gbà. Má jẹ́ ká káwọ́ wa sílẹ̀ ló fi fò, sílẹ̀ ló fi fò, sílẹ̀ ló fi fò. Má jẹ́ ká káwọ́ wa sílẹ̀ ló fi fò. Àdúrà táwọn òbí ṣe fún wa gbà, àdúrà táwọn ọmọ ṣe fún wa gbà, àdúrà táwọn ẹbí ṣe fún wa gbà, àdúrà tá ń ṣe kọ́lọ́hún gbà. Má jẹ́ ká káwọ́ wa sílẹ̀ ló fi fò, sílẹ̀ ló fi fò, sílẹ̀ ló fi fò. Má jẹ́ ká káwọ́ wa sílẹ̀ ló fi fò. Fàúnlùn 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 fàúnlùn